Aláròyé máa wí o. Èpèrè lọ́dún 2025 yìí Ọlọ́run á rún gbogbo ọ̀tá ìpínlẹ̀ Rivers wómúwómú Fubara. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara kì í ṣe èpè nítorí ijó tó káni lára làádìkúùkù jó ni. Àsìkò àdúrà àgbàwọnú ọdún tuntun ni gómìnà náà gbé ọ̀rọ̀ àwọn ọ̀tá àti ti ìpínlẹ̀ tó ń ṣe olórí fún síwájú Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ẹnikẹ́ni, gbogbo àwọn ọ̀tá ìpínlẹ̀ Rivers àtàwọn èèyàn ibẹ̀ ló ní kí Ọlọ́run bá òun ṣẹ́ wọn léegun ẹ̀yìn. Nílé ìjọsìn St. Paul's Anglican Church Òpòbò tó wà níjọba ìbílẹ̀ Òpòbò Nkoro nípínlẹ̀ náà ló ti sọ̀rọ̀ yìí. Lẹ́yìn tó kọrin ìyìn kan sí Ọlọ́run tán ló ní àwọn ẹ̀rọ inú orin náà kì í ṣe láti tu èèyàn nínú nìkan bí kò ṣe ọ̀nà láti túbọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tó jẹ́ pé òun nìkan ló lè gbé èèyàn débi gíga nínú ọdún tuntun yìí. Ó ní báírò pupa mi kún dẹ́múdẹ́mú bẹ́ẹ̀ ló wà níbí pẹ̀lú mi, gbogbo ìmọ̀ ọ̀tá yóò túbọ̀ máa dòfo ni. Níbi ètò ayẹyẹ ìsìn ìparí ọdún àti ti ọdún tuntun láwọn olórí aṣòfin ìpínlẹ̀ Rivers, olórí òṣìṣẹ́ rẹ̀, àwọn aṣòfin kọ̀ọ̀kan àtàwọn èèkàn nínú ìjọba rẹ̀ ti darapọ̀ mọ́. Bíṣọ̀bù ìjọ Anglican ní ẹkùn Niger Delta Dókítà Emmanuel Okojaja tó darí ìsìn náà ní bó tilẹ̀ jẹ́ pé àwọn àdójúkọ bíi kí wọ́n pawọ́pọ̀ léèyàn lórí, ìbanilórúkọ jẹ́ bí ètò ọrọ̀ ajé ṣe mú nǹkan le koko, àìsàn àti sísọ ìrètí nù ṣe bá àwọn èèyàn fúnra lọ́dún 2024 tó níṣe ló yẹ ká dúpẹ́ pé kò bò wá mọ́lẹ̀. Lásìkò tó ń gbàdúrà fún àlàáfíà, ìṣọ̀kan àti ìlọsíwájú nípínlẹ̀ náà, ó rọ àwọn èèyàn láti má ṣe aláìmoore sí Ọlọ́run nígbà kankan. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.